Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bàbá wa Erin ńlá wọ́n bínú sí àǹtí wa Aro. Wọ́n ní wọ́n kọjá àyè ara wọn. Wípé àǹtí wa Aro wọ́n fẹ́ máa gun àwọn gìràgìrà. Wípé kí ni ti àǹtí wa Aro nínú ọ̀rọ̀ pálàsì àwọn? Wípé ṣé àwọn àti wọn àwọn jọ gorí ìtẹ́ ni? Wípé kí ló dé tí àǹtí wa Aro tí wọ́n sọ pé Queen NAOMI ò lè gbé royal minor. Wípé ṣe bí àwọn làwọn ní ibẹ̀. Wípé ibi tó bá dẹ̀ wu àwọn làwọn lè fi ìyàwó àwọn sí. Wọ́n ní wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn elder. Wọ́n gbé ọtí lọ. Wípé nǹkan tí kábíyèsí ń ṣe ó lòdì sófin palace. Wọ́n ní ṣé elder ni àǹtí wa Aro ni àbí àwọn olóyè àwọn. Wọ́n ní èní kọ́ ni àǹtí wa ti máa ń ṣe tó jẹ́ pé a máa gbé òfin oríṣiríṣi a lọ máa mú paper fake paper a máa mú lọ síwájú àwọn elder. Wípé àwọn ń dákẹ́ nítorí pé àwọn ò fẹ́ wàhálà. Wípé àwọn mọ nǹkan tó yẹ káwọn ṣe fún àǹtí wa Aro. Wípé ṣùgbọ́n jealous owú jíjẹ òun ló fẹ́ pa àǹtí wa Aro. Wọ́n ló ní pé Queen NAOMI ò lẹ́tọ̀ọ́ láti dé sí royal manor. Wọ́n ní ta ló lẹ́tọ̀ọ́ láti dé síbẹ̀. Wọ́n ní àwọn táwọn fi ìyàwó àwọn síbẹ̀ àwọn ọmọ reason táwọn fi ìyàwó àwọn síbẹ̀. Wọ́n ní so báwo ni wọ́n ṣe máa sẹ́ pé Queen NAOMI ò lẹ́tọ̀ọ́ láti dé sí royal manor. Wọ́n ní àwọn ń dákẹ́ fún àǹtí wa Aro. Kì í ṣe pé àwọn ò mọ nǹkan táwọn lè ṣe fún àǹtí wa Aro. Wípé ṣùgbọ́n àwọn ò kàn fẹ́ nǹkan tó jẹ́ pé ó máa gbé ẹ̀mí àwọn sókè ni. Nítorí pé ọ̀rọ̀ àǹtí wa Aro bíntín báyìí ni ọ̀rọ̀ àǹtí wa Aro. Wípé wípé kí ló dé tí àǹtí wa Aro máa sọ fún àwọn elder wípé Queen NAOMI ò lẹ́tọ̀ọ́ láti dé sí royal manor. Wípé ta ló sọ bẹ́ẹ̀ fún àǹtí wa Aro. Wípé láti èní lọ kí àǹtí wa Aro kó gbé ẹnu kúrò ní ọ̀rọ̀ Queen NAOMI o kó gbé ẹnu kúrò ní ọ̀rọ̀ ìyàwó àwọn àtọmọ àwọn TADENIKAWO. Wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ láíláí pé báwo náà ṣe máa ní pé Queen NAOMI ò lè dé sí royal manor. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn allegedly tán ní kábíyèsí sọ bàbá wa Erin ńlá. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bàbá wa Erin ńlá wọ́n bínú sí ọ̀rọ̀ tí àǹtí wa Aro sọ. Wọ́n ní èní kọ́ ni àǹtí wa Aro ti máa ń ṣe. Wọ́n láwọn dẹ̀ ti wọ́n àǹtí wa Aro títí. Wọ́n ní ṣùgbọ́n wọn ò fẹ́ listen. Wọ́n ní wọn ò fẹ́ listen. Wípé every time wọ́n máa ṣe bí ìgbà tẹ́ pé àwọn nìkan ló mọ̀rọ̀ sọ. Wípé kí ló dé kí ló kan tí àǹtí wa Aro pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó àwọn. Wípé nǹkan tí àǹtí wa Aro ṣe yẹn kó má tó ever repeat ẹ̀ mọ́ láíláí. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ó lágbára. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn o. Tí wọ́n ní àǹtí wa Aro sọ pé Queen NAOMI ò lẹ́tọ̀ọ́ láti dé sí royal manor.
ipe kí ló dé pé royal manor yẹn àwọn ọba ló wà fún, ipe wọ́n kọ́ royal manor yẹn láti máa gba àwọn ọba àwọn aládé síbẹ̀, ní pé kì í ṣe ibi tó yẹ pé kábíyèsí àti máa play love, ipe kábíyèsí ń play love, wọ́n wá lọ fi Queen Naomi síbẹ̀, pé Queen Naomi ò lẹ́tọ̀ọ́ láti lọ síbẹ̀. Wọ́n ti ẹ̀sùn ẹ̀ ló tún ra ọtí ṣìnáàpù gan, ọtí ìbílẹ̀, wọ́n ló rà dání fún àwọn ẹ̀ọ́dà. Wọ́n ní àwọn ẹ̀ọ́dà yẹn wọ́n náà lé àǹtí wa tèfètèfè pẹ̀lú ọtí tán gbé wá. Ìgbà tí bàbá wo Erin ńlá gbọ́ nǹkan tó bí wọn nínú nìyẹn, pé kí ló dé kí Queen Naomi ṣe fún àǹtí wa. Wọ́n ní bàbá wo Erin ńlá ní owú ti fẹ́ pa àǹtí wa rò, ipe owú ló ń bá àǹtí wa rò jà, ipe kò sí nǹkan míì bẹ́ẹ̀, ipe owú òun ló ń bá àǹtí wa rò jà. Ẹ̀yin èèyàn lé, ẹlòmíì ò lójú tì ó, Ọlọ́run. Báwo lèèyàn ṣe máa bá ẹni tó jù lọ jowú? Ọlọ́run máa gbà wá nù pálàsì kábíyèsí yìí o, Ọlọ́run máa gbà wá o. Ẹni tẹ́ ẹ jù lọ ẹ̀ ń bá jowú. Ó ga. Wọ́n ní bí kábíyèsí ṣe kí fún àǹtí wa rú nìyẹn, wọ́n láǹtí wa bá ń gbọmi lójú náà máa ń ké. Ẹ mọ̀ pé wọn kì í pẹ́ sunkún, wọ́n náà bá ń ké allegedly bá ṣe gbọ́ o. Ẹ̀yin èèyàn lé, bí mo ṣe ń sọ fún yín, alleged ni gist yìí o, mi ò bá kábíyèsí gbénu palace o, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kí ẹ gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àtìlẹ́yìn òdì. Ọlọ́run ọba láàánú á ṣàánú fún gbogbo yín o, ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o, ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o, gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o, gbogbo àdúrà tí mo gbà fún yín Ọlọ́run Elédùmarè á jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àti gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ti subscribe, àti tẹ́ ẹ ti subscribe, gbogbo yín pátápátá àti ó subscribers, Ọlọ́run á gbàdúrà gbogbo yín o, àti èmi náà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo akitiyan yín lórí channel yìí, gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ̀ ń share, tẹ́ ń like, gbogbo ẹ̀ la rí o, àdúpẹ́ àtún ọpẹ́ dá. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o, òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.